ẹ̀yin tèmi tẹ́ ẹ̀ bá gbàgbé a post fídíò kan lórí awuyewuye èyí tó ń lọ lórí ọ̀rọ̀ tí Kazeem Jagaban èyí tó sọ nípa Murphy Afolabi tí Ibrahim Chatta tó náà jáde tó jẹ́ ká mọ̀ wípé ọ̀rọ̀ tí arákùnrin náà sọ nípa Murphy Afolabi wípé kò rí bẹ́ẹ̀. ẹ̀yin tèmi Ibrahim Chatta ó sọ̀rọ̀ ilẹ̀kùn. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti rí fídíò ọ̀hún ó wà lórí péjì wa ẹ lọ wò ó. Ní báyìí Lukman Raji èyí tí ọ̀rọ̀ náà kàn òun náà ti jáde ó ti wá sọ tiẹ̀ torí nínú fídíò èyí tí Ibrahim Chatta ṣe ó dárúkọ gbogbo wọn. Ó dárúkọ Lukman Raji, ó dárúkọ Lala àti ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré èyí tí wọ́n jọ bẹ̀rẹ̀ nígbà náà èyí tí wọ́n mọ gbogbo ìtàn èyí tí Ibrahim Chatta èyí tó sọ fún ẹ̀rí tó fi ìdí nìyí tó fi ń dárúkọ gbogbo wọn. ẹ̀yin tèmi Lukman Raji òun náà ti jáde láti wá sọ tiẹ̀. ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu actor Lukman Raji. gbogbo ní tẹ́yìn náà bá rò lórí fídíò yìí ẹ fi dáhùn yín ẹ fi sí orí comment section. ire o. Ibrahim Chatta, mo rí fídíò tí o ṣe lánàá ẹnìkan sẹ́ǹdẹ̀ sí mi mo dẹ̀ gbọ́ ó kú làákàyè ọlọ́run nípa làákàyè. tèmi bá rí ìwọ Ibrahim Chatta, tí mo bá rí Báyọ̀ Tìjání, tí mo bá rí Àfíìsì Ẹniọlá, tí mo rí Sanyẹ̀rì, tí mo rí Kamilu Kọ̀ǹpó, tí mo rí Múyìwá Adémọ́lá, tí mo rí Làlá, alhamdulilayi ni máa ń ṣe, torí pé kò sí ẹni tọ́lọ́run ṣe fún un àfẹni tí ò bá mọ̀ pẹ́ jù. ṣìbára náà rí lẹ́nu kéèsì Jagaban, ọ̀rọ̀ tó sọ nínú interview tó ṣe kò máa gbé kalẹ̀ ọ̀rọ̀ ni. àwọn kan míì wà tí ò dẹ̀ ṣojú ẹ̀ nítòótọ́ gẹ́gẹ́ bó ṣe sọ, torí pé nígbà yẹn lọ́hùn fíìmù Làlá lọ́kọ́ direct, but ó ti mọ̀ pé ó fẹ́ direct fíìmù Murphy Afolabi, torí pé nígbà tó wà location Làlá àwọ̀ ẹni àwa bẹ̀ẹ̀bẹ̀ ká tó lọ ya àtẹ́lẹwọ́ ẹni the same Òṣogbo láti ya méjèèjì. so irú yẹn kí sì Jagaban sí bẹ́ẹ̀ ṣé ti yẹ òun náà wá join wa lóṣogbo bọ̀ kò ń ṣe during that time torí pé a máa ń ya fíìmù tó pọ̀ àbá ti lọ sóṣogbo bẹ́ẹ̀. so ibẹ̀ kọ́ ni mò ń lọ, sórí ibi tí mò ń lọ gan ọ̀rọ̀ Murphy àgbékalẹ̀ tí mo ní kò mọ̀ gbékalẹ̀ yẹn ni pé a lot of celebrity, a lot of artists tó lórúkọ lẹ́yìn ni Murphy ṣe fún. àwọn tí wọ́n gbára Murphy Afolabi tó travel out tó lọ London tó lọ America wọ́n pọ̀ bọ́ wọn lè jáde sọ. Sanyẹ̀rì sọ̀kan pé Murphy ò ṣe fún un. àwọn tó ń gba production Murphy, fíìmù Murphy tó ń gbà kọjá tó náà tó fi kẹ́ wọn Dubai lọ wọ́n pọ̀ nínú industry táwa mọ̀. but ẹ̀kọ́ kan wà tí mo rí nígbà tí wọ́n fi kú tó ṣẹlẹ̀ tó jẹ́ pé kéèyàn náà kọ́ látara ẹ̀kọ́ yẹn ni pé àwọn tí Murphy ṣe fún, àwọn tó náwó lé lórí, àwọn tó gbé lọ travel, àwọn tí ó gba production tó pé àwọn ló máa fi ṣe lead role nígbà yẹn kò sẹ́nì kankan tá a rí níjọ́ tó Murphy kú. ìdí èyí ni pé tó o bá lówó lọ́wọ́ táwọn ọ̀rẹ́ ẹ wà pẹ̀lú ẹ tó o fowó mọ̀ wọ́n àbẹ́ẹ̀dán ṣe wàhálà ọwọ́ tí ẹ wá gbé pẹ́ẹ́lí ju àwọn yòókù lọ, o ò ṣe nǹkan tó yẹ kó o ṣe fún wọn, o wá lọ ń ṣe síta. ẹ̀kọ́ yẹn lèmi rí. àbíwọ̀ tó jọ̀gà tó gbọ́ ọmọ yìí ti sinmi látijọ́ yìí
tó wá yẹ kó o fi pé ọmọọṣẹ́ mi yìí jẹ́ kémi náà ṣe nǹkan fún ẹ, wọn ò wá ṣe fún un, wọn lọ ṣe fárata. ní tí mo rí bẹ́ẹ̀ ni pé ó dá ká dá ń lé ká tó lọ dá ń ta, torí gbà tí Murphy Afolabi kú kò sẹ́nibọ́dì tá a rí gbogbo àwọn tó ṣe fún ààrẹ nìkankan náà nítòótọ́. ìyẹn lòun ọmọ bó ṣe fẹ́ gbọ́ràn ìkàlẹ̀. nípa ti tọ̀rọ̀ Báyọ̀ Tìjání tó sọ, Báyọ̀ Tìjání fíìmù èmi Lukman Raji ni Báyọ̀ Tìjání kọ́kọ́ fi bẹ̀rẹ̀ directing Yorùbá movie. mo sọ bẹ́ẹ̀, Báyọ̀ Tìjání was alive. ọlọ́run dẹ̀ ní pa kò ní pa ọgbó wa lágbára ọlọ́run, á dàgbà á dògbò láṣẹ Èdùmàrè. ó dẹ̀ ní reason tí Báyọ̀ fi direct fíìmù mi, that was 2004. ìrìn lọ́mọ ní title fíìmù yẹn. Múyìwá Adémọ́lá gangan ni mo pè sí directing yẹn pé kó wá direct fíìmù yẹn. mo lọ sí inú owó production yẹn, mo yọ bí 450 dání. èmi àtàfíìsì ni production manager ń gbà yẹn. so àjọ lọ sọ́dọ̀ ọ̀gá Bello, mo lọ fún wọn lówó. bá a ṣe wá ń bọ̀ mo wá ní Múyìwá ọlámà ní production, Múyìwá ní tóun ò bá rówó òun ò ní wá o. mo dẹ̀ gbéra lálẹ́. àfíìsì ẹni ọlá ó mọ nǹkan tí mò ń sọ yìí. mo dẹ̀ lọ sí Ìbàdàn, mo fẹ́ lọ sí Ìbàdàn, mo lọ wọ mọ́tò lọ́jọ́ ta mo ń lọ Ìbàdàn àti mọ́tò one chance mo wọ̀ tí mi mọ̀. wọ́n dẹ̀ gbowó yẹn lọ́wọ́ mi, production dẹ̀ kọ́lá. a dẹ̀ pé Múyìwá pé báyìí one chance ti gbowó lọ́wọ́ mi o, tó bá dé Múyìwá máa gbowó ẹ o, kí Múyìwá Adémọ́lá gbowó. Múyìwá Adémọ́lá kò believe mi, ó rò pé mo mú òṣèré wọn, kò believe mi up to date. Múyìwá Adémọ́lá kò believe mi. so gbàtà àwárí tí 1 ti lò 2 ti lò, àwọn artist jẹ ti wà ńlẹ̀, Fẹ́tí Arálógún, Fúnṣọ́, ọ̀gá Bello, èrò pọ̀ nínú fíìmù yẹn. mo wá pé Báyọ̀ Tìjání pé Báyọ̀ Tìjání ìwọ ló kọ story yìí o, wá direct fíìmù. ìpè Murphy ẹ jẹ́ kí Báyọ̀ direct fíìmù, ṣùgbọ́n ló kọ story. lẹ́yìn àwọn kan pè mí Báyọ̀ Tìjání mo fẹ́ kó direct. mo ní ẹ filẹ̀ ẹjọ́ bàjẹ́. mo dẹ̀ pé Báyọ̀ Tìjání pé Báyọ̀ ìwọ ni kó wá direct fíìmù. àwọn èèyàn ní pé tó bá bàjẹ́ ẹ filẹ̀ ẹjọ́ bàjẹ́, tó bá bàjẹ́ àdèmá ń dáṣà kan gbà yẹn gbogbo wa pé yóò sùn jẹ ni. mo ní ó sùn jẹ ni tó bá bàjẹ́. so àdèbẹ̀rẹ̀ iṣẹ́ yẹn dẹ̀ jáde, àwọn ayé dẹ̀ tẹ́wọ́ gbangba yẹn. so lẹ́yìn ìgbà yẹn ó ti dire gbogbo àti Ibrahim Sara sọ pé ó ṣáájú òun bẹ̀rẹ̀ directing yẹn. lẹ́yìn ìgbà yẹn ni bá direct fíìmù yẹn gbà yẹn ló ń direct lọ, láfíà tí mo tó ti direct yẹn lọ́mọ táyé dẹ̀ ti gbà. so Báyọ̀ Tìjání ó direct lọ ni. so alhamdulillah ibi tó délé ni èmi náà tó máa ń kí ni pé ọ̀gá ni Báyọ̀ Tìjání mo gbé fún ẹ, but ọ̀dọ̀ àwa yìí ló ti bẹ̀rẹ̀ directing. fíìmù wa ló ti bẹ̀rẹ̀ directing, èmi kọ́ mo kàn directing for fíìmù Lukman Raji yẹn lọ́mọ tí mo yà ní 2004 ló ti bẹ̀rẹ̀ directing. a ti ṣe fíìmù Yomi Ogunmọ́lá ti direct fíìmù mi rí, Lálá tó rókè, àwọn tó mọ̀ Yomi Fash ní lead role nígbà yẹn, that's 2011. mo ti ṣe fíìmù Yolobi 1996. Sòkírà Àlàní dúpẹ́ fọ́lọ́run fún. Ibrahim Chata ọ̀rọ̀ tí Jagaban sọ máa rí bí kìíní ó ti yẹ bẹ́ẹ̀, yẹ ká gbà sórí pọ̀ bàbá ní ká máa sọ ó pọ̀ lẹ̀. God bless you my brother.